Africa Content TV. Illallah. Mo wá mú ẹsẹ̀ orin ẹyọ kan. Mo ní orúkọ tó sọ ìwọ kọ́ ló ní. Ìwọ kọ́ ló ní. Mo ní orúkọ tó sọ ìwọ kọ́ ló ní. Ìwọ kọ́ ló ní. Gbogbo èèyàn tó ti jẹ́ Ṣáìdùrí. Ṣáìdùrí. Oríire ni wọ́n ṣe kíyù ni wọ́n ń jẹ́. Mo wá lè síta. Allah. Àgbàjàbọ̀ ọbẹ̀ nígbà èsì ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n ní gbogbo tó bá jáde ń bẹ̀ ní mo fara gbà á. Masha Allah. lórí ikú ọmọ àlè ni wọ́n sọ̀rọ̀ sí bàbá tiẹ̀ ní oṣù bọ́ọ̀rọ̀. La ilaha illallah. Bàbá oríire tẹ́ tẹ́lẹ̀ rẹ̀ yìí ẹ ti tẹ̀tí bẹ́ẹ̀. Masha Allah. ẹni kápá kẹ́ẹ̀sì àbòsí kẹ́ẹ̀sì dojú orin tọ́lọ́ fẹ́ nà kẹ́ẹ̀dọ̀wọ́ bò tání òun yín. La ilaha illallah. ẹ tí wọ́n ti dábọ̀ tipẹ́tipẹ́ tẹ̀ lórí tiwa kí ètò wa lórí àpẹẹrẹ. Alhamdulillah. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san oore. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san oore. Allah. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san oore. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san oore. Wọ́n ní tí òkété bá dàgbà tán ọmọ rẹ̀ ni. Tí bàbá bá ní àwọn fún mi ní owó Allah. èmi ò mówó tí mo lè pé. Lẹ́yìn gẹ́gẹ́ bí àwa ni ká tún tọwọ́ bá kò wàhálà tá a ṣe. Bàbá mú fóònù kan dání lọ́dún kan mo tọrọ làbá yìí báyìí wá mú fóònù mo ní bàbá mo ní mo fẹ́ gba fóònù bàbá Ibrahim wa ti ní lágbàjá ti máa gba fóònù yìí. Allah. Ẹni tó sì já mi sí pé gbòbè mo bá yọ fóònù yẹn mo fẹ́ yọ sí bàbá níbo ló ní kí n fi fóònù yìí sí níbo ló ní kí n fi síìmù yìí sí wọ́n sì tọ́ bọ bíríkèsì wọ́n sì mú fóònù tuntun mi jáde fún mi. Allahu akbar. Níjọ́ tí fóònù yẹn báyìí tó bá ti ṣí báyìí Ọlọ́run ló mọ iye àwọn oore tó bí. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san oore. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san oore. Bàbá wa Àjàní Muyideen Bello oríire tẹ́ ẹ ṣe fún ìdílé káàtì bí Ọlọ́run tó ní ẹ̀san Ọlọ́run ló lè bá a san yín lẹ́san oore. Àmín. Ẹ̀yin lèmi fẹ́ dúpẹ́ fún ọba tó lẹ̀san kódà kókó bá a san yín lẹ́san oore. Àmín. Wala la ilaha illallah. Àmín. Báńkà owó yìí. Insha Allah. Báńkà sórí orí bàbá Ọlọ́run ti ní kí oríire yín kó tàgá. Alhamdulillah. Oríire yẹn kọ́ lọ́mọ ju owó ọkùn láíláí. Àmín. Kìí ṣe àpẹẹrẹ nìkan. Tá a bá fẹ́ sọ yí pé ìjọ tí àpẹẹrẹ dé ọ̀dọ̀ yín mú bọ̀ ẹ̀yìn o. Ìjọ tí àpẹẹrẹ dé ó kéré. Ṣùgbọ́n ẹwu tàwọn bàbá tà lẹ́yìn. Ìdáǹfà yìí dánwò lágbára. Ṣùgbọ́n ẹ fi ẹ̀mí yẹn sì fi kọ́bà rẹ̀. Insha Allah. Gbogbo tọ́lọ̀ ṣe fún bàbá Ọlọ́run ní yóò jẹ kún láíláí. Àmín. Wala ilaha illallah. Àmín. Ló kọ gbogbo mọ̀lẹ́bí. Bàbá Ọlọ́run kó bá a dúpẹ́ fún yín. Àmín. Bàbá ayé tòrò, àfáà tó fún àfáà ní kéwú. Jẹ́ má bẹ̀rù láti fà àfáà rẹ hàn, tọ́lọ̀ bá ní ògá àjà àfáà rẹ lọ. Masha Allah. Ó lè jẹ àjà àfáà rẹ lọ. Kúrú má dàrá. Wàdà ṣèyíkà sẹ̀mí tàbí. Tó bá jẹ́ tiẹ̀ ni ó pè ní tiẹ̀. Fi tọ́lá àti bàdàrí. Tọ́lọ̀ bá ní kò nà lójà àfáà rẹ lọ. Má jẹ́ kó dúró tì ọ́ láti sọ pé lágbájá àfáà mi. Máa yùgò ní kàrúnzọ́lì. Àfáà wa tó kọ́ àfáà wa àpẹẹlẹ ní kéwù nìyí. Masha Allah. Ọlọ́run ní kí àlùbáríkà wà lára yín lọ́lọ́run fi ní ká àpẹẹrẹ náà ní àlùbáríkà. Alhamdulillah. Gbogbo mọ̀lẹ́bí ni báwọn sọ fún yín pé ọba tó lẹ́sàn Yóò sàn yín ní ẹ̀san rẹ̀. Ọba tó lẹ́sàn yóò sàn yín ní ẹ̀san rẹ̀. ọlọ́mọdé àbá dúpẹ́ fún yín. Àmín. Wala la ilaha illallah. Àmín. Bàbá wa ọlọ́mọdé àbá dúpẹ́ fún yín. Àmín. Sọ́jú òní tó ẹ gbé nínú orin kéèyàn mú orin kan àwọn tó lọ kọ́kọ́ bẹ́ẹ̀ nàró nílé káàtì bí. Masha Allah. Nígbà ọlọ́wọ́ á ní kí gbogbo àwọn Yusuf Akpẹ́lẹ́ kí àwọn máa wá kọ́. Wọ́n bá ilé ìyàwó bàbá tàlẹ́lẹ́ ti àwọn tó bí gbogbo.
torí pé nígbà náà kò rí báyìí wọ́n bá gbà yìí mú. Alhamdulillah. adúgbò ẹgbẹ́ ìbínú pé déédéé ẹ̀bùn tọ́lọ̀ kò yín ọlọ́run ó dàrú lára wọn ọlọ́run níjà wá yín ti láíláí. Amina. bàbá mo kí yóò mú bẹ́ẹ̀ bàbá ni mo kí ọ ṣé wàá yá sàtà. Damallahu ó dà yín hayatahu. kí láyé ọ̀tọ̀ ọlọ́pàá dúpẹ́ fún yín o. Amina. bàbá ilá ilá. Amina. bàbá àgbà kílápá. Damallahu ọlọ́run hayatahu. sì àjà yín pẹ́sà. Amina. torí àsìkò bàbá àlefa bàbá sàtàrà bá mo kí yín o. ọlọ́run sì àbá dúpẹ́ fún yín o. Amina. bọ́kà tó lẹ̀sán Yóò sọ yìí ní ẹ̀san èrè ọba tó lẹ́san. Yóò sọ yìí ní ẹ̀san.